nọ́bà tún ní o lọ́rọ̀ tá à ń sọ lọ wọ́n ní kábíyèsí wa ní tó bá fẹ́ túláàsì pẹ̀lú òun tó bá fẹ́ kóhun ṣubú síbí báyìí nǹkan á ṣe kan Naomi jọ torí Ọlọ́run jẹ́ ká padà sáàfin tí ẹ gbọ́ ká padà sáàfin wọ́n ní Naomi wọ́n sọ pé sóò bẹ́ẹ̀ ṣe wà ń dúró yìí bẹ́ẹ̀ ṣe ń pàṣẹ fún òun kóhun wá tẹ̀lé yín lọ sáàfin kábíyèsí kò jọ ṣẹ́rí tóbi yẹn tẹ́ẹ̀bá fi tóbi jófin pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gbọ́ lẹ́ṣẹ̀ mọ̀ pé kàyámátà ló lò fún yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ó lo ọgbọ́n àrékèrèkè fún yín ẹ gbọ́dọ̀ ṣe nǹkan tóun máa fi wà convince tí Naomi máa fi wà convince kẹ́ẹ̀dẹ̀ ṣe nǹkan tí tóbi náà máa fi realize nǹkan tóun ṣe pé torí eléyìí kò sẹ́ni tó lè ṣerú nǹkan báyìí kó mú jẹ ẹ̀yin alàgbà tẹ̀lé kábíyèsí kí lẹ rí sọ́nù ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí wọ́n ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Naomi ó di ọ̀rọ̀ àwọn ẹ̀gbá méjì tí kì í jọra wọn níyàn wọ́n ní ẹ̀gbá méjì ò ń jẹra wọn níyàn bá a wà ní o ìbá kan ìbá fà bá a wà náà ni wọ́n ní àwọn alàgbà tí kábíyèsí tó tẹ̀lé kábíyèsí wa wọ́n ní wọ́n ní sí kankan ní bí nǹkan tí Naomi sọ náà ni bẹ́ẹ̀ ni wọ́n máa sọ pé bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé àwọn alàgbà tó tọ́ nìyẹn àwọn alàgbà tó múnádóko àwọn alàgbà tó mọ nǹkan tó ń ṣe nígbèésí ayé wọn tó rán mọ̀ pé kò sí bó ṣe lè jẹ́ kábíyèsí ti jẹ̀bi Naomi eléyìí lágbára wọ́n ní kábíyèsí ní Naomi jọ ń torí Ọlọ́run ṣé wàá fún mi ní second chance jọ ìyàwó aya mi ó fẹ́ fún mi ní second chance jọ torí Ọlọ́run wọ́n ní Naomi ní second chance ṣé second chance ló kọ́kọ́ fún ẹ lákọ̀ọ́kọ́ ṣé second chance lélẹ̀ second chance ẹ̀ bá àdáṣe fẹ́ mọ̀ bóyá second chance yẹn á tún ṣiṣẹ́ ní kábíyèsí tó jẹ́ pé olójú kò mú kò lọ ni lórí obìnrin pé báwo ló ń ṣe fẹ́ ṣe second chance fún ẹ tó máa gbà fún ẹ kábíyèsí ọ̀rọ̀ yìí ò ń ṣe ní àátún ọ̀rọ̀ yìí sọ ṣe ṣàgbọ́ kókó nǹkan tí mo sọ pé ẹ jẹ́ kí ẹni tí ó ṣẹ̀ kan fi wọ́n ní tí ojú ẹni bá ń ṣẹ̀pẹ̀ ẹ jẹ́ ká yọ ìpín yẹn ká fi hàn ojú pé ṣe orí nǹkan tó ń ṣe ẹ́ lójú òun ló kó wò yìí kó tètè mọ àtúnṣe tá a fẹ́ ṣe nípa ẹ̀ pé ṣùgbọ́n pé Naomi mo ṣe Naomi lẹ́nu ó dọ̀la ó wá bẹ̀ ẹlẹ́ẹ̀kejì mo ṣe Naomi mo tún wá bẹ̀ Naomi tún padà lẹ́lẹ́ẹ̀kẹta Naomi wọ́n ní kábíyèsí wọ́n ní Naomi ó ní kábíyèsí kò jọ ẹ lọ máa fẹ́ àwọn àlè yín kọ́kàn wọn balẹ̀ torí gbogbo eré tóun sá ní pé kí nǹkan kan máa pé kábíyèsí ò gbọdọ̀ kóun bá kẹ̀ olùrànlọ́wọ́ la jẹ́ fún ọkọ wa àwọn obìnrin olùrànlọ́wọ́ ni because bí kábíyèsí ṣe wà láàfin tó tún jẹ́ queen ní kábíyèsí ó gbọ́dọ̀ dúró ti kábíyèsí pẹ́kípẹ́kí kó má bàa ṣiṣẹ́ kó má bàa ṣìṣọ́ kó má bàa ṣí ilẹ̀ tẹ́ bẹ́ẹ̀ ni nǹkan tí Naomi wà fún ní ààfin yẹn nìyẹn queen ọtí queen máa ń wà fún ọkọ ẹ̀ ní ojoojúmọ́ àti nígbà gbogbo àti níbi gbogbo torí ẹ̀ náà sọ wípé kí ló ń jẹ́ kábíyèsí tí ò bá ní ìyàwó kì í ṣe original kábíyèsí olórí ní tó bá ti rí olórí pé kábíyèsí yẹn kàn yẹ̀ wò dáadáa ìtumọ̀ kábíyèsí tí ò bá ní olórí àwọn olórí tó tọ́ kì í ṣerú àwọn olórí tí kábíyèsí Ọọ̀ni lọ kó sí ààfin ẹ̀yẹn o torí àwọn eléyìí àwọn olórí tó jẹ́ pé wọ́n fi ń ṣépè fún olórí kẹ́ni ẹlẹ́ni kọ́kàn ẹ̀ máa balẹ̀ pé òun níyàwó báà lèèyàn ṣe máa níyàwó tọkàn ẹ̀ balẹ̀ ní ààfin
bí ó tiẹ̀ jẹ́ pé àfẹ́ kó tiẹ̀ jẹ́ pé ordinary person ó fẹ́ yàwó ò ní fọkànbalẹ̀. Kí ni ìtumọ̀ pé wá níyàwó? Ìyàwó irú ìyàwó bẹ́ẹ̀ yẹn èèyàn gbọ́dọ̀ mọ bó ṣe máa ṣe. Ọlọ́run má yẹ ká fẹ́ èṣù níyàwó. Ọlọ́run má yẹ ká fẹ́ ìyàwó túláàsì. Ọlọ́run má yẹ ká fẹ́ ìyàwó ṣáárin. No, kábíyèsí, ẹ lọ tún èrò ara yẹn pa. Lórúkọ Jésù, gbogbo bẹ́ẹ̀ tó yín mọ èrò yín tẹ̀ ń pa. Lágbára ẹ̀jẹ̀ Jésù, èṣù máa ní ìbàjẹ́. Gbogbo èrò tẹ̀ ń pa, gbogbo everything tẹ́ fẹ́ ṣe, èṣù máa ní ìbàjẹ́. Ọlọ́run á máa ràn yín ṣe. Torí eléyìí ti pọ̀ jù. Tóbi ó yẹ kán fi sọ fún Tóbi pé nǹkan tó lọ ṣe tẹ́nìkan ò ṣe. Ẹnìkan ò ṣe rí, ẹni tó ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí. Ojú ẹ̀ máa rí nǹkan tẹ́nìkan ò rí rí. Bẹ́ẹ̀ ni, can you imagine? Ìgbà táṣìírí ti tún sìn pé ń ṣe ló lọ lò nǹkan fún kábíyèsí. Ó yẹ kán mú kán sí kábíyèsí. Èmi ò wá mọ nǹkan bí nǹkan mọ bí èmi ò lè sọ nǹkan tí kábíyèsí fẹ́ ṣe o. Èmi ò dẹ̀ mọ nǹkan tí Naomi fẹ́ pàṣẹ fọ́kọ ẹ̀ láti ṣe o. Queen Naomi, torí queen nìyẹn Naomi. Ìwọ ni kò mọ bó ṣe máa gbọ́ àtọkọ ẹ̀. Ó jẹ́ àdúrà náà, kò sí ó tiẹ̀ lè dákẹ́ àdúrà. Torí Bíbélì sọ fún wa pé a máa gba àdúrà láì sinmi àti láì ṣàárẹ̀. Òun ni. Bẹ́ẹ̀ ni, Naomi, gbogbo ẹ̀ dọwọ́ ọwọ́ ẹ̀ àtọwọ́ Ọlọ́run. Lórúkọ Jésù, wá jáde àyèbọ̀, ò ní ṣe wàhálà dànù. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe ẹ ṣe o. Ó ní ṣe ṣẹ́fẹ́ lòmíì jẹ o. Lórúkọ Jésù Kristi. Torí Ọlọ́run ń gbèjẹ́ láti ilẹ̀ pẹ̀pẹ̀. Ọlọ́run rí gbogbo ìrìnkèrindò ẹ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ó ní gbogbo eléyìí tó ń fèsì yìí, k'Ọlọ́run kó ràn ẹ́ lọ́wọ́ o láti bẹ́ẹ̀ ṣẹ́ ogun yìí o. Kó lè gbẹ̀yìn àwọn ọ̀tá ẹ̀, wá dẹ̀ gbẹ̀yìn wọn ní agbára ẹ̀jẹ̀ Jésù. Torí àwọn àgàn tá a ti ẹ̀ ń gbọ́ lọ́ọ̀kan tá à ń gbọ́ lókèrè. A sọ pé irú kí leléyìí, báà ní irú eléyìí ṣe jẹ́. Àfi kí Ọlọ́run kó gbà wá, k'Ọlọ́run kó ràn ẹ́ ṣe. Naomi, ṣílẹ̀kùn ọlá. Ààbò Ọlọ́run á dájú lórí ẹ àti àwọn wa àtàwọn ọmọ ẹ. Ó dùn wá gan-an. Ó dùn wá gan-an. Wọ́n ti ní kí kábíyèsí má yẹ kí Naomi, kí kábíyèsí má yẹ kó bínú, má mú bínú. Má dẹ̀ jẹ́ kẹ́rù bà á. Kó ṣìkẹ́ ẹ̀, kó ṣàpọ́nlé ẹ̀. Torí òun ni ọrùn tó gbórí dúró. Òun ni o. Àjọṣepọ̀ yín ò ní bàjẹ́ o. Lórúkọ Jésù. Wàá lónìí pa lọ́la ní gbogbo ìgbà. Ẹ mọ̀ pé ó ní bó ṣe jẹ́. Kábíyèsí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ọlọ́run á fún yín ṣe this time around. Ẹ sọ fún ẹni tó ṣẹ̀, torí ìka tó bá ṣẹ̀, òun ni ọba ń gé. Bẹ́ẹ̀ tí ìṣẹ́ ti mọ̀ pé kàyámátà tó dẹ̀ fẹ́ da àárín rú, tó dẹ̀ fẹ́ da àárín ẹ̀yin àti ìyàwó yín rú, tó dẹ̀ fẹ́ bà nǹkan jẹ́ torí adẹ́tẹ̀ ni wọ́n. Wọ́n lè fún wàrà ṣùgbọ́n wọ́n lè dá wàrà nù. Ẹ̀yin èèyàn wa, kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá wa subscribe. Kẹ́dẹ̀ bá wa fi tó kù sí comment section. Torí eléyìí nẹ̀nẹ̀, eléyìí lágbára. Kí la máa ti ṣe yìí sí o? Èkìtì kété. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn wa. Tẹ́ ń gbádùn wa. Ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ̀ ń kẹjọ. Tí nǹkan kò ní ṣe títí láéláé. Tí ààbò Ọlọ́run máa dájú. Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín.